عليه وسلم محمد رسول الله صلى الله عليه وسلم أستغفر الله سبحان الله والحمد لله ولا إله إلا الله الله أكبر ولا حول ولا قوة إلا بالله العظيم عدد خلقه ورضا نفسه وزينة عرشه ومداد كلماته ومنتهى العلم ومبلغ الرضا اللهم صل وسلم على سيدنا محمد وشفيع المشفعين وعلى الأنبياء والمرسلين Thank you, Ọlọ́run àfikí Ànábì wa Muhammadu sallallahu alayhi wa sallam afànábì kí àwọn ẹni Ọlọ́run Allahu ta'ala anhu tí wọ́n ti lọ Ọlọ́run mọ́sàbà bùkún kẹwọn àmín báwa gbàgbọ́ wọn àmín báwa gbàgbẹ́ wọn Maulana Sheikh Adam radiyallahu ta'ala anhu tó fi kárí gbogbo wọn bẹ́ẹ̀ àbáwá lẹ́bí ọ̀gbà radiyallahu ta'ala anhu àbáwá gbẹ́lẹ́ à radiyallahu ta'ala anhu àbáwá lẹ́kọ̀ọ́jì radiyallahu ta'ala anhu ọ̀pọ̀ àlèkà wọn tán tó tí wọ́n ti ṣe ọlọ́run. Wọ́n lo àárọ̀ wọn torí tọ́lọ́. Wọ́n lo ọ̀sán bíbí tọ́lọ́. Wọ́n lo alẹ́ wọn lórí tọ́lọ́. Wọ́n sì bá bẹ́ẹ̀ lọ́dọ̀ ọlọ́run. Ọlọ́mọsàrà pa ọ́ pọ̀ pé. Àwọn lọ pọ́pọ̀ àwọn àrólé lẹ̀. Fún àwọn tí wọ́n fi lẹ̀, bàbá wa lágbègbè tòní. Àdáwọ̀ lọ́wọ́ hayátọ̀. Ọlọ́mọsàrà bòkó àláfíà wọn. Ẹ̀ṣẹ̀ àmínà dáadáa. Àmínà Allah. Gbogbo tí ń jẹ́ Abdul Sheikh Adam. Àtọkùnrin wọn, àtọkùnrin wọn, àtàwọn ọmọ wọn. Béèyàn bá mọ wàhálà tí àlìmọ́ọ̀lì. Maulana Sheikh Adam radiyallahu ta'ala anhu bí a bá wo wàhálà tí wọ́n ṣe yóò rí pé gbogbo tí bàbá náà fi lẹ̀ lẹ́bí lára ó yẹ ká mọ kí Ọlọ́run lára wọn ni. Masha Allah ọlọ́pàá sábà wà tó fún un. Bàbá wa àlùfáà ńlá adáadáa hayatahu. Bàwílẹ̀ kasi. Adáàmà Allahu hayatahu. Ọlọ́pàá sábà wà lọ́rọ̀ ìlú bàbá. Àmín. Ó kí bàbá wa ọ̀gbà lánàá. Òbí bí ìkàlẹ̀ bàbá wa àgbà. Bàbá wa Fadilatu Sheikh Isa Ahmed Al-Labi radiyallahu hayatahu. Ẹ̀fọ́n Adari Adama Allahu hayatahu. Ọlọ́pàá sábà wá kára ìní gbígbọ́ tàlàfíà fún yín. Àmín. Mo ti àtàrà tí bákan náà
mo fi kí ìkàlẹ̀ àwọn afáwọn àgbà Fadilatu Sheikh Abdulsalam Ramallahu hayatahu Ahmadu Nabi Ramallahu hayatahu ọba tó kí ń ṣe àríkọ́ṣe tó jẹ́ sí pé àríkọ́ṣe ànábì náà jẹ́ fún gbogbo ayé ṣe ọlọ́ níbi tó lọ́wọ́ bá lè gbọ́ láti ń tọ́ fún wa pé laqad kana lakum. Laqad kana lakum fi rasulillahi uswatun hasanatun liman kana yarju Allaha wal yawmal akhir wa dhakara Allaha kathira. لقد كان لكم في رسول الله أسوة حسنة. كان لكم في رسول الله bàbá bẹ́ẹ̀ kí lè gbé lọ́wọ́ àwọn táwọn ojú ìta kẹta mọ̀lú jẹ́ òun lè gbé lọ́wọ́. أسوة حسنة. bàbá wa di pé kí ni ṣe yín kí lè bá bọ̀ wá látàrọ̀ ọjọ́ yín. àwọn àfáà tí wọ́n ń jáde tí wọ́n ń ta kàṣínà láàrin yìí àti àfáà tí ń darí ètò tí tá à ń gbọ́ lẹ́nu wọn ti fẹ́ ká mọ̀lú iṣẹ́ òun lè gbé lọ́wọ́. أسوة حسنة. tó bá jẹ́ sí pé lórí ìkàlẹ̀ yìí náà ni wọ́n ti ń pọ̀pọ̀. tó bá ń borí ìkàlẹ̀ yìí náà ni wọ́n ti ń gbẹ̀gẹ̀rẹ̀. tó bá ń borí ìkàlẹ̀ yìí náà ni wọ́n ti ń fi orí pọ̀pù ṣe ráyé lù láti fi kò ń tù báyà má yẹ kó lè kó rọ́ọ̀kì yẹ́kùn lè kó rọ̀ọ̀bà. لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر. لمن كان يرجو الله. لمن كان يرجو الله. يعني لمن كان يرجو لقاء ربه. لمن كان يرجو الله. لمن كان يتفكر كيف تكون قيامته. لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا. ẹ̀rọ bí jòkó náà ti ẹ̀rọ àwọn ìyá wa lásán láàpù ẹ̀rọ bí jòkó wọn ti farabalẹ̀ ẹ̀rọ bí nura wọn ti ṣe ní èdè ìmúra ti Islam. gbogbo eléyìí náà wọ́n mọ ojúwe fún wa pé irú èèyàn wo ni bàbá yìí jẹ́. bil ma'mumi na'rifu al-imama. Insha Allah ọba tó gbé yí kalẹ̀ bẹ́ẹ̀. mujarradu ru'yatihi bí a bá ti rí yóò ti mọ̀ gbórí èèyàn báyìí lè ṣe. lórí fóònù gan-an lórí ìgbéraga ọlọ́run fi ṣe tó pọ̀ fún yín. ọlọ́run ní máa ń ṣe bẹ́ẹ̀. al-insanu la ya'rif bihanna al-khisal al-hamida min mawahib ar-rahman la min makasib al-insan. ó lè ṣe ra rẹ bó ti rò bó ti olówó ọba ní oṣù ọ adúgbò fọba tó ṣe yín báyìí. alhamdulillah. mo fi ní kí gbogbo àwọn àfọ ara nígbàlẹ̀ ìyàwó náà wà pẹ̀lú Mawlana Sheikh Abdulsalam ní ìbámu ẹ̀dá kọlẹ̀ ọ̀kọ̀ọ̀kan Fadilatu Sheikh Abdul-Latif ọlọ́mọsàjárí ibẹ̀ Fadilatu Sheikh Al-Mubarak ọlọ́mọsà buwala lubarika yìí Fadilatu Sheikh Suleiman àti gbogbo àwọn àfọ alápá ọ̀tún mi ní àyè àti gbogbo àwọn asáàtì sàgbátá khususan rọ́ọ̀hìnù hazi el-jilsa tí wọ́n ń darí ìjókòó yìí gbogbo àwọn àfọ àgbátá náà mo kí gbogbo àwọn tí wọ́n ń rọ̀ hábà wa bí qasidatihi al-gharra jazakumullahu anna khayral jaza. mo kí gbogbo ẹ̀yà wa níkàlẹ̀. mo sì kí gbogbo ẹ̀yin bàbá wa ń kalẹ̀ bákan náà ọ̀rọ̀ bí òní pọ̀ bí yẹn bá wo tí
àwọn tí wọ́n ń ṣe mọ́wúdà nẹ́bí lẹ́ni bá ṣe mọ́wúdà ó jẹ́ kí gbogbo wa kájọ panupọ̀ bí ẹ má ṣe mọ́ tó wáyé bíbẹ́ tì máa ṣe nì. bóòlù yóò ti máa sọ pé òun nífẹ̀ẹ́ ànẹ́bí tó lọ sí pé ìjókòó yẹn gan náà lẹ́tí wá ń ṣe ń tẹ̀ nẹ́bí ìtakò. ẹ sì lẹ́ nífẹ̀ẹ́ rẹ̀. bidayatan ẹ wo àwọn azakiruna wa zakiratu fi hadha al-asri ẹ pèyẹ ní azakiru ẹ wo tí ń jáde lẹ́nu wọn ẹ pèyẹ ní azakira ọ̀pọ̀lọpọ̀ àwọn àfọ̀nímọ́tò nìyí wọ́n yí bùrù ọlọ́run tí wọ́n gan fúnra ẹ̀ ò bá mẹni tó fún lọ́rọ̀ sọ tí wọ́n gan fúnra ẹ̀ ò bá mẹni tí ó pè. Ọ̀pọ̀lọpọ̀ àfọ̀níwáàsí bí ìtẹ́ pé òun yóò kéré búbára rẹ̀ àtàwọn túbọ̀. Torí pé bàbá wo ohun tá a pè ní bóyá ìbí sí. Lọ́nà táwọn èèyàn gbà dé ó yẹ ká máa káwọ́ lórí yìí. Ṣé gbogbo òkèlè ká máa bí káàdì bíìkì? Ṣé gbogbo òkèlè á máa bí káàdì pọ̀? Ẹ̀wọ̀n táwọn èèyàn wí látẹ̀gbẹ́ àbá àti abẹ́rẹ́ yẹn rẹ̀. Ẹ̀wọ̀n tí àwọn èèyàn wí látẹ̀gbẹ́ èwo ló ta pọ̀pọ̀ lọ́wọ́ tàgẹ́bì tó. Àwọn èèyàn wá gbé àlùkùránì sẹ́gbẹ̀ẹ́ àti bí bẹ́ẹ̀nu rẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ àbọ̀ lónìí bàbá ẹni tó bá sọ̀rọ̀ ọlọ́run àkọ́kọ́ tó jẹ́ kí wọ́n kọ́ pèsè àti pé kó lọ síbi tílẹ̀ ọlọ́run náà tí ọlọ́run bá sọ. Tó o bá wo tó ọ̀rọ̀ bá sọ níbẹ̀ níwọ̀n bá wọn lọ kánà háyà. Wọ́n bọ́ sínú kílà nẹ́bí sọ. Wọ́n sì ní àti àlẹ́ ẹ̀dì sàmánù. Àtòkọ́pọ̀ wá báwọn ènìyàn. Làdára àdírí máa ń yẹ kúrú kọ́là lọ́wọ́ ọ̀kọ́là rọ̀tún náà. Àdírí àwọn tí ó pẹ̀sọ́ tí ọlọ́wọ́ bá sọ àdébì sọ mọ́. Ìròyìn kó wá ló kù tí ó bá ti sọ̀rọ̀. Wọ́n sì ní lẹ́yìn náà kúrú mẹ́ kọ̀rọ̀ al-Qur'an fànímà. Ìsà kúrú mẹ́ kọ̀rọ̀ al-Qur'an fànímà. Kìí ṣe gbogbo ẹni tó ka al-Qur'an bí kà á gbọ́ pé kà gbogbo wọn náà kọ́ ni wọ́n gbọ́ tí wọ́n kà yé o. Wàlá kúrú mẹ́ fànímà al-Qur'an kásà bí bihari. Gbogbo ẹni tó wá lóhùn gbọ́ al-Qur'an yẹn náà kọ́ ló lè wọ ẹni gbúdú al-Qur'an gẹ́gẹ́. Wà á fi àlàlà àlìyé wájú àìrí. Àwọn ònàkà jawahir al-ma'ani fi al-Qur'an. Ìwọ́n tó mú àwọn ìtumọ̀ yìí jáde lóòótọ́ lọ bá al-Qur'an nítorí àìmọye tó dájú pé wọ́n wà hafiz al-Qur'an wọ́n láyé fún àwọn ma'ani al-Qur'an. Nígbà wọ́n wà hafiz. Ó kàn ha Kùránì ságbárí ni ó sì dá kíyàn á. Àmọ́ kí láǹfààní Kùránì tó ha ságbárí tí Kùránì yẹn wáyé lọ. Níbi tá a lo ayé kan nìyẹn. Ẹ̀wọ̀n táwọn èèyàn ṣe ní Maulud. Làbá fi ní Aza Zamanu. Hādhā zamānu li'āmu n-nāsi ta'lūm. Àwọn àjàmbákù èèyàn ló kù láyé lónìí. Hādhā zamānu li'āmu n-nāsi ta'lūm. Àwọn ìtura jẹ́yà lẹ́nu ni pé àwọn tá à ń pè ní àjàmbákù èèyàn yìí pẹ̀lú tí wọ́n ń wí lẹ́nu àwọn náà làwọn èèyàn fẹ́ gbọ́. Hādhā zamānu li'āmu n-nāsi ta'lūm. Kirrun khalīlun wa dajjālun wa mātūn. Ọ̀rọ̀ bó ti sọ gbogbo ibi tí ọ̀rọ̀ bá kádàrá tí wọ́n bá ti pè mí kí n wá sọ̀rọ̀ Ọlọ́run ní mọ́lúdì lọ́dún yìí á máa fáyà ara wa bẹ̀ ni. Kirrun khalīlun wa dajjālun wa mātūn. Bàbá pè mí lọ́dún yìí tí bá yọ kábẹ́wù rẹ fún ọmọ pè mí lọ́dún tí ń bọ̀. Kirrun khalīlun wa dajjālun wa mātūn. Ọ̀pọ̀lọpọ̀ wa Kirrun àti gbàtẹ́jẹ́. Kirrun Àti gbàtẹ́jẹ́ o. Kirrun khalīlun. Nara anfusana minal wa'as wa lasna minal wa'as. Kirrun À ń wòra wa
tá à ń ṣe fáwọn èèyàn tó yẹ sí bí àwọn agẹni wà sí ẹ̀ ń parí. Khali'un ẹlòmí ò wá ní tìjú rẹ. Ẹlòmí ò wá rántí ijó tó yẹ sí pé gbogbo gàmù kánà gàmù ṣáṣà tó ń yẹ gàmù ẹni fún ní òkú padà gbé wọn. Kẹ́yìn ẹ má pẹ́ sí. Ọba ní kò tún bá kọ owó àforíjì ọ̀rẹ́ ti jọ́ tó bá ọba tó dá ọ pàdé. Dájà bùkánẹ̀. Dájà bùṣáṣà. Dájà bùtọ́ọ̀bà. Tí kọ́là láwù kọ́là rọ̀súlù sọ ni. Àwọn àgbàlagbà wá fọwọ́ lẹ́rọ pé sáwọn tá a fẹ́ fẹ́ yìí lẹ̀ fún ẹni. Lójú ayé wọn ni wọ́n bẹ̀ ti ń ṣe báyìí. Ọlọ́run tí báwọn ṣe kàá dábọ̀ ti ṣe nìyẹn ṣé kò tẹ̀ nípa wọn. Ọwọ́ láti ní taari agbádá láti ní fìlàfìlẹ̀ ló wáyé ká mọ́gà àbùṣe làákà yìí. Àṣàṣà máa lù ní àmúnẹ́sì tálù. Ọlọ́run náà wá sí ni wọ́n ní kó wá ṣe kí ni ijó erí kù. Ọmọ ijó bí ìgbà tó ti dà nǹkan sára. Wá gbé sáwọn àǹfààní náà sí ní. Àwọn fọlọ́wọ́sì tí wọ́n nípa ọjọ́jọ́ wájú ọlọ́run. Ṣíkúrú àwọn fọlọ́wọ́sì gbọ́dọ̀ bá ń ṣèṣirò ṣẹ́wọ̀n ní pé wọ́n kó wá òṣè ti ẹni. Ewu báyé ti lọ kí gbogbo wa kájọ wò ó. Báà bá lè sọ òótọ́ ọ̀rọ̀ fúnra wa, báà bá yọ akámọ́kìra wa. Ìwọ àfáà tó bá ń ṣe bẹ́ẹ̀ dáa dúró. Wàdẹ́jàlú wàmájú. Àjálù gbogbo àwọn tó sì pàlẹ́gbẹ̀ àwọn àzákìrù. Èwo ní jẹ́ ìfẹ́ sọ̀dá. Ẹjẹ́ sọ tọrọ mọ́dúnrún ànábì lásìkò mọ́ lónìí. Wàdẹ́jàlú. Aláfẹ́ yin ànábì àti ìfọ̀ ànábì sí ẹ̀yẹ. Wàdẹ́jàlú wàmájú. Ànábì kórí àwọn èèyàn wú. Èwo ní ìfẹ́ sọ̀dá. Wàdẹ́jàlú wàmájú. Ó tọ̀rọ̀ ní kábàárà wa sọ. Gbogbo ayé wa ń wò wá, ọmọ ẹnìkan náà tún wá jáde ó di wàyí. Mo wá rí àwọn obìnrin, òun náà lóhùn wọ́n bí alálùbáríkà tí ó wàá jó sí wàyí lórí TikTok. Àwọn náà wọ́n ń ṣe wàyí. Ẹ wo tó tí orin ìzámẹ́sì tàbí ìdàrẹ́ ìlì tẹ̀sán. Àbẹ̀bẹ̀rẹ̀ ìṣọ̀lá ti aláwọ̀ máa. Ṣé wàyí ni wọ́n yá máa ṣe? Ọ̀nà tó ń gbà ṣe yẹn òní ní tẹ́sì pàṣẹjì náà. Ọ̀pọ̀ ìgbọ́dọ̀ yẹn bá kàn nígbà tí n bá ṣe tí ò bá ìsìlámù wọ́n náà jáde kó sọ tèmi náà. Wàdẹ́jàlú wàmájú. Tí mo sọ tó kù díẹ̀ káàtó jáde sí mi tí bá ti mọ̀ pé mi mo lọ̀rọ̀ yìí ṣàtúnṣe náà ni. Wàdẹ́jàlú wàmájú. Gbogbo tá a ní káàkiri àti kọ́mọ́lùdì yẹn á rí kíṣà lọ́dún yẹn. Ẹ wá gbọ́ àwọn tó ń ta kọ́mọ́lùdì. Ṣé tí wọ́n ń ṣe bẹ́ẹ̀ yẹn? Fíìmì múlẹ̀ fíìmù máa bù fún wa mú tábàrò. Àwọn tá à ń sọ yìí, àwọn náà ní màkàbúrù. Àwọn làwọn èèyàn ò máa nífẹ̀ẹ́ sí. Máa bù fún wa mú tábàrò. Àwọn làwọn èèyàn ó sì kà kéèyàn gidi. Fíìmì máa bù fún wa mú tábàrò. Àwọn làwọn èèyàn ó gbà pé wọ́n ń sọ̀rọ̀ gidi. Máa bù fún wa mú tábàrò. A ti tẹ̀ra wa ní kọ̀kọ̀ ẹ̀ gbọ́ ẹja mọ tú àṣírí ara wa ní gbangba. Máa bù fún wa mú tábàrò. Èmi ò gbà pé mi sọ̀rọ̀ Ọlọ́run o. Máa bù fún wa mú tábàrò. Èmi ò gbà pé mi ṣe wáàsí o. Máa bù fún wa mú tábàrò. Ọ̀rọ̀ Ọlọ́run ọba tá à ń sọ wáàsí tá à ń sọ tó yẹ sí pé gbogbo wáàsí tá à ń ṣe yẹn náà àbára wa sọ̀rọ̀ lórí ọ̀rọ̀. Fíìmì múlẹ̀ fíìmù máa bù Ẹja fún. fi àwọn àgbàgbà lẹ̀ àwọn ọ̀dọ́ tá a fẹ́ kù lórí fídì ní Pọ́lákì 5,030 kìláàdù mọ́. Wà mú tábàrò. Àwọn sọ gbogbo ẹ̀ ní fíìmù. Ẹ wò yìí tí wọ́n ń pè tó ń pè ní àsákìlà tó ń náà kọ́ ṣe yí 5 láìpẹ́ yìí. Táwọn àfọ àwọn ń jókòó láwà ní àtàwọn kan jókòó ní ìjà. Fíìmì múlẹ̀ fíìmù máa bù fún. Wà mú tábàrò. Àwọn rí ipò kan aláwọ̀ àfọ àkẹ́kọ̀ọ́ máa gbé àwọn wọ̀nyí kí wọ́n lè sọ wọ́n sí kọ́nà kan. وقائل لأكب بين الناس مكرون. Àwọn tòun náà bá wá mú yín wọ́n lè rí àgbákò àwọn ọmọ ní Súfì nu o. Àwọn ọmọ táwọn ní Súfì ń bí kalẹ̀ nu o. Àgbákò Súfì darí yẹn o. Nítorí wọ́n ń dùn mí lọ́rọ̀ wọn, ẹni tó bá ta bá kọ́ máa gbọ́. Pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ ni wáàsí.
lè bẹ̀rù èèyàn a lè bẹ̀rù èèyàn a lè máa bẹ̀rù ọlọ́run ká tún máa bẹ̀rù èèyàn káfíńlẹ̀ ẹ̀ta àmọ́dìdè rẹ̀ o. ẹ bá wa kọ́ tán ẹ wà máa yí ṣáádà lẹ́yìn ẹ̀. Àpọ̀ ìlú lè àkìbẹ̀ iná náà sì máa kírun. Bẹ́ẹ̀ bá ṣe ń tẹ̀ ṣe yẹn tán ẹ máa wá ṣe ní Ádámù kẹ́lẹ́ bá ọmọ fọ́ máa ṣe ní Ádámù ní. Wọ́n ṣe ìwọ Ádámù bá rí ìhun nípò. Àmọ́ gbogbo wa à ń tẹ̀ra wa ní. Àlùkòrán sì ti jẹ́ kẹ́ mọ̀ pé àlẹ́bí iná dọ́là sáà ìlú hàn. Àlẹ́bí iná dọ́là sáà ìlú hàn. الدنيا وهم يحسبون أنهم يحسنون نسنا. Púpọ̀ ní wàlì kí n bá lọ́rọ̀ pé òun ṣe wá àti òun ní ládáwájú Ọlọ́run. الذين ضل سعيهم في الحياة الدنيا. Wọ́n náà bí yájú pé májúwèé rí bú ló ṣe. ضل سعيهم. Gbogbo ọ̀pọ̀lọpọ̀ dọ́là sáyé òun fi hádìí ìdúnìyà. في الحياة الدنيا. Gbogbo wàhálà tẹ̀. Ayé ló ti bàjẹ́ mọ́ ọ lọ́wọ́. في الحياة الدنيا. يحسبون أنهم يحسنون نسنا. Àwọn bàbá ti fún mi ní tọ́pìkì mi. Ibi tí mo fẹ́ yà lọ ẹ rò pé sábà bínú wáyà yìí. Àwọn nǹkan tí mi kì í ṣe mo ti bẹ̀rẹ̀ ẹ̀ nísìnyí. Bọ́ bá pè mí kí n tún lọ bẹ̀ máa wádìí ibo ni mo lọ gẹ́gẹ́. Máa wádìí ibẹ̀ gẹ́gẹ́. Ṣáàṣì máa pe gbogbo orí yìí láàfà. Nígbà tí yẹn lóun fi òògùn búra. Wọ́n tún wá kọ̀ láti rẹ pé èé ṣe òun á tún fi òògùn wá ní gbèsè ní súrọ́pù làádú mi wà. Subhanallah. Tàṣàbùn lọ́dún ní ìdánlá yà á zì. Ẹ jẹ́ bára wọn àwọn ọ̀dọ́ yìí náà ni o, àwọn ọ̀dọ́ yìí náà ni kí ni ń ṣe wá jẹ́? Ìdí wá ń dùn mí ni gbọ́dọ̀ àwọn àfọ́ pílẹ̀ ìsìlẹ̀. Ẹni tí ìyá bá láàánú rẹ̀ náà ni ó sọ òótọ́ ọ̀rọ̀ fún. Ẹni tí ìyá bá ní àánú rẹ̀ ni ó sọ òótọ́ ọ̀rọ̀ fún. Ànábìdá torí ètò kò sọ́ọ́lì mú rámà ní. Sallallahu alayhi wa Ẹ sallam. máa ń wọ́n níbi dáadáa. Sallallahu alayhi wa sallam. Sọ́ọ́lì mú rámà lànàbì, sọ́ọ́lì mú rámà lànàbì. Sallallahu alayhi wa sallam. Ayé ẹ̀yọ̀ kẹ́lẹ́ ni. Inú Suratu Tawba. Al-ayatu thamina wal 'ishruna wa mi'a. Bismillahir rahmanir rahim. Laqad ja'akum rasulun min anfusikum. Gbogbo tó bá fẹ́ mú níbi ká máa ṣàánú yẹn, ká máa kẹ́yàn, ara nábì ló ti mú. لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم. لقد جاءكم رسول من أنفسكم. Ọba wọlé kéde mi ní àǹfààsíkún ìfásitì ìfá. لقد جاءكم رسول من أنفسكم. لقد جاءكم رسول من أنفسكم. Àní Ọlọ́run sọ fún wa ní Suratu Tawba. Laqad ja'akum رسول من أنفسكم. Ànábì ni wọ́n sọ ní o. Rasulun min anfusikum. Ẹ̀rí. Òjíṣẹ́ Ọlọ́run. Ànábì Ọlọ́run min anfusikum nínú ìrẹ́ èèyàn bíi tí ilẹ̀ ló ti wá. عزيز Èèyàn bíi tiwa lànàbì. صلى الله عليه وسلم. Àwa náà ń jẹun, ànábì náà ń jẹun. Ànábì ń fẹ́yàwó, àwa náà ń fẹ́yàwó. Ànábì ń wọṣọ, àwa náà ń wọṣọ. Ànábì ń sùn, àwa náà ń sùn. Àmọ́ nabiyyuna basharun. نبينا بشر وليس كالبشر. Èèyàn lànàbì èèyàn ni wọn náà kó wá fúlà lórí ànábì o. نبينا بشر وليس كالبشر. Tó bá ní min anfusikum,
يعني رسول من البشر ومن أنفسكم من النفيس شيء النفيس انتم وقبتك لقد جاءكم رسول من أنفسكم أنفسكم nínú ẹbí tó pàtàkì jùlọ ànábì ti jáde. لقد جاءكم رسول من أنفسكم من أنفسكم. ẹbí wo lẹbí tó pàtàkì jù ní gbogbo àgbáyé bí ànábì. رسول من أنفسكم. هذا هو أنفس شيء أشرفه وأكرمه وأعظمه. عزيز عليه ما عنتم. ṣé gbogbo wa rí báyìí ẹ wo tó fi ròyìn ànábì bàbá. عزيز عليه ما عنتم. عليه يعني شديد عليه ما عنتم. ìtì bá kó wá nìlera ibà nẹ́bì. sallallahu alaihi wasallam. mélòó àáfà tọrọ ọmọlẹ́yìn rẹ̀ ò kán. عزيز عليه ما عنتم. mélòó ọ̀rọ̀ ṣéwù títí dààmú àwọn jàmá rẹ̀ ò tiẹ̀ kán. عزيز عليه ما عنتم. عنتم العنة الضرر والمشقة. gbogbo fìtínà tí ó mọ bá wúmọ ànẹ́bì ó ga lẹ́mí ànẹ́bì jọ lọ́run dákun wúmọ̀ sí. má jẹ́ kí wàhálà bá wọn ọ̀dọ́ mi. حريص عليكم بالمؤمنين رؤوف رحيم. ọba ànẹ́bì harisun alaykum. حريص عليكم. ẹ̀rí bóò ni a ti jẹ́ ní ìmọ̀lẹ̀ bóò ni a ti jẹ́ ní àlùjánnà bóò la yóò ti dùn fún wa káàkiri àmọ́ dùn fún wa yìí ti jẹ́ ráhámàlú o. ara ráhámà náà ni pípé wá wáyà yìí ráhámà lẹ́ni ìkẹ́lẹ́ ní fáwọn ọ̀dọ́ yìí àánú lẹ́ni fún wọn pé ẹjẹ́ á pe àfa àwa lájìká kí làá fẹ́ sọ tó fẹ́ jẹ́ tuntun kí la fẹ́ sọ tẹ́lẹ̀ lọ pé ìwọ náà wá wí àmì ẹ̀tún wò pé òun fáǹfààní àwọn ìjọ wa àwọn jẹ̀mọ́ àwọn tọ́lọ́bà ẹ̀jẹ̀ àgbàfà wọn láti là. وما أرسلناك إلا àrísùn alaykum. حريص عليكم بالمؤمنين رؤوف رحيم. Àyà yìí ni kí gbogbo olórí pátá kọ́lọ̀ ṣiṣẹ́ lórí ẹ̀. حريص عليكم. Gbogbo ọ̀gá pátá kọ́lọ̀ ní ẹ̀yà yìí mú. حريص عليكم. Baálé inú ilé kọ̀ọ̀kan ṣé ìwọ wà nínú àwọn àzízùn? عزيز عليه ما عنتم. Máa ní tùm sójẹ́ bẹ̀. Ṣèbí à ń gbégbé sí ayé pé tiẹ̀ ò bá bàjẹ́ kò kan yìí ni. عزيز عليه ما عنتم. Ṣé wàá ní àwọn àrísùn? عليكم بالمؤمنين رؤوف رحيم. Ànábì nífẹ̀ẹ́ àwọn gbogbo ẹ̀yin tí aláìṣe mọ́lúdì torí pé a nífẹ̀ẹ́ ànábì ìfẹ́ tà nẹ́bì ní síwájú òyìn tá a ní sí lọ. sallallahu alaihi wasallam. ẹ yóò bá ànábì kó dùn rẹ̀. sallallahu alaihi wasallam. ìfẹ́ tà nẹ́bì ní síwá ó ju èyí táwa ní sí lọ. ẹ̀wọ̀n bí kòkó ti gbọ́ra balẹ̀ tá a bá ní mọ́lúdì ẹ̀jẹ̀ ayé ànábì. sallallahu alaihi wasallam. ẹ̀jẹ̀ aṣọ ìtàn ànábì fáwọn èèyàn. ẹjẹ́ aṣọ tójú ànábì yìí ẹjẹ́ aṣọ báwọn ọ̀tá ti dájú dàkà ànábì ẹjẹ́ aṣọ tí ìṣẹ̀lẹ̀ sànábì tí wàá dúkọ́ tó jáde láyé. sallallahu alaihi wasallam. ẹjẹ́ aṣọ bọ́ọ̀lù ìgbésí ayé ànábì ìgbà tó wà lọ́mọ kékeré. sallallahu alaihi wasallam. kí la fẹ́ máa dúró fún. ó wà nù orí bàbá rẹ̀ ti kú. gbogbo ẹlòmíì fara ro ìyá rẹ̀ tó fi dàgbà ní ànábì orí ìyá rẹ̀ fara rò. sallallahu alaihi wasallam. èèyàn wá bímọ méje mẹ́fà sì kú lójú ayé ẹ̀. ẹyọ kan tó wá kù tó jẹ kó tiẹ̀ sílẹ̀ táwọn èèyàn máa dé bá jẹ kó pẹ́lú náà tó lọ. ó dìgbà tó o bá láǹfààní àti dé Mẹ́kà kó o tó mọ irú iṣẹ́ tàǹdẹ́bì ṣe. nígbà tó ẹ bá ń kò ní Mẹ́kà lọ Mẹdínà pẹ̀lú mọ́tò pẹ̀lú bọ́ọ̀sì tẹ wá ń lo wákàtí mẹ́fà lójú ọ̀nà lórí pápá lóòrùn burúkú lọ́wọ́ àwọn òwò pé ṣé mi tẹ̀sílà nẹ́bí ìfẹsẹ̀ rìn ní. sallallahu alaihi wasallam. ibi tẹ́ náà nẹ́bí ìfẹsẹ̀ rìn ní. harisun alaykum. wọ́n tó wà ní wọ́n tó mọ̀ sọ pé
láti wákàtí mẹ́fà ó yẹ ká ti débẹ̀ ó ti rẹ̀ wá ó máa wá fìlì ànẹ́bí pé kó náà mọ̀ bí ààrẹ pé sànẹ́bí lè sì gbádùn láyé mọ iye ogun ni gásíwátù ogun mélòó ni wọ́n ti jà lẹ́nu ní ayé fún o ogun mélòó wọ́n ti jà torí ilé ayé ìlú wa sùn ní ogun yìí pọ̀ kó tó bu ànẹ́bí. síbẹ̀síbẹ̀ rọ ń fún rahim ó náà padà wálé tó tọ̀ àwọn ìmúnà. الراحمون يرحمهم الرحمن nífẹ̀ẹ́ kẹ́mọ kẹ́yàn kẹ́mọ ṣàánú yẹn. يرحمهم الرحمن owó nìkan kọ́ nìyẹn fi ṣàánú yẹn. الراحمون ìyá máa fi mà ṣàánú yẹn. الراحمون ìyá lè fún yẹn ní mọ̀ràn kóníkó ìmọ̀ràn tí mo fún ọ yìí mo fẹ́ fi ṣàánú rẹ ni o. الراحمون ìyá lè kọ́ yẹn lẹ́kọ̀ọ́ tó ní kó fẹ́ ṣàánú ẹ̀. الراحمون ìyá lè yá yẹn lówó pé mo fi ṣàánú rẹ. الراحمون يرحمهم الرحمن gbogbo ẹ̀dá tí bá ń gba ọ̀nà kan sọ́nà kejì ṣàánú ọmọlàkejì yarhamuhum rahman káwọn náà bẹ̀rẹ̀ tí ìkẹ́ ọlọ́run يرحمهم الرحمن káwọn náà bẹ̀rẹ̀ tí àánú ọlọ́run bọ́ ọ bá ṣàánú yẹn ò lè rà àánú gbà. يرحموا من في الأرض bọ́ ọ bá fẹ́ jẹ́ tó ọmọ máa ṣàánú máa wá ọ̀nà kan sí kejì tó máa fi ṣe ìdẹ̀kùn fọ́mọlàkejì. يرحموا من في الأرض ìrìn àmú máa ń filẹ̀ hárìdì ẹ máa ṣàánú méjì ni ìrìn àmú máa ń filẹ̀ hárìdì ni pé ẹni tí ò tó ọ ìwọ wà lókè rẹ o ti jù lọ òun wà nípò hárìdì nù máa ṣàánú ẹ àwọn tó jù wọn lọ́nà ó ṣàánú wọn. يرحمكم من في السماء àwọn tí wọ́n wà ní sàmáwù rẹ kúlù máa fa òkọ́kà fàáwù sàmáwù kà gbogbo ẹni bá ti jù ọ lọ sàmáwù ló jẹ́ sí ọ. bí wọ́n bá ti wá ń ṣàánú àwọn tó jù lọ ìwọ náà sì máa bá àánú pàdánù àwọn tó jù lọ. يرحموا من في الأرض يرحمكم من في السماء Ànábì ni sọ́yìnbù rahama الله عليه وسلم wọ́n sọ́yìnbù rahafa ẹlòmíràn máa bá ti ṣe rahafa fún yẹn gbogbo nǹkan ẹwọ àsìkò táwa yìí bí ìgbà tí ọlọ́wọ́n ọba máa máa dùn sáwọn bàbá lọ́kàn ní pé àsìkò tá a lè ní rahama àti rahafa ni ẹwọ yìí tíjọba ń ṣe ọlọ́wọ́n bá bá kẹ́ ọ kódà níbi ọjà tó ń tà máa ṣe rahafa fáwọn èèyàn ẹwọ bẹ́ẹ̀ kó ti wọ́n lóòótọ́ lè kó wọn ìwọ náà tó wá kàn fún oní black market ìsọnù ìgbésí ayé ló padà black ibẹ̀ ilẹ̀ máa ta black market kó wọ́n fi ní àwọn èèyàn láà epo tó yẹ kára ní 5,000 wọ́n wá torí pé wọ́n wá gbé ní times 2 wọ́n wá ní 10,000 ó ṣe láàbà àsìkò tí nǹkan lè yí ìwọ má jẹ́ kí nǹkan lè máwọn èèyàn látọ̀dọ̀ rẹ̀ májèlé àjẹjù wọ́n gbogbo nǹkan tí wọ́n lóòótọ́ ọ̀nà ọ̀rọ̀rùn ni wọ́n gbà rí gbogbo tó o bá ń gba ọ̀nà ọ̀rọ̀rùn rí má fìnira gbé fáwọn èèyàn o báwo bá ń fìnira gbé fún ẹ̀yìnra yóò kàn án gbẹ̀yìn. kí ni sì wọ àfa tó fìnira kí wọ́n ń dààmú àwọn tó wá ń kí lọ́dọ̀ rẹ̀ ìdẹ́kun ló fi kí ọlọ́run sì fi yí ọ èèyàn wá torí pé yóò kéwú lọ́dọ̀ rẹ̀ ó wá ní kó máa rọ ẹsẹ̀ kó máa rọ ọsẹ̀ kó máa rọ orí kó máa rọ àsákàrí kó torí pé yóò kéwú. àbúrò kọ́lọ́dà ṣe ìgbésí ayé rẹ̀ náà òsínú àwọn bìnnìmú mi níná. ẹ wá wọ àwọn olùsúra tí ọlọ́run bá fi bẹ̀rẹ̀ bisimilayi. rahmanir rahim rahmani ìkẹ́ni látara bẹ́ẹ̀ bá a bá mọ̀ yìí bí èèyàn fẹ́ gba orí wájú ọlọ́run tó fẹ́ gbà àánú lọ́dọ̀ ọlọ́run ìwọ náà máa ṣàánú àwọn èèyàn wọ ìyàwó ṣàánú ọkọ rẹ̀ ìyàwó mi ò nídìí àánú ọkọ ló nídìí àánú ẹ̀ máa ajẹ́kọ̀ọ́ yẹn máa bẹ̀ ọkọ tó ṣàánú mọ̀ pọ́lọ́wọ́ bá kẹ́ ọ̀dọ̀ òun lọ ọwọ́ sọ pé mi ì bá ṣàmì àmọ́ gbà tẹ́ ìdẹ́ mọ̀ pé ẹ̀ lárúkẹ́ lè ṣe mọ́sínáwó. ọwọ́ torí mọ́síná ọwọ́ ń dájú ọkọ.
láti ìgbà òun náà á sọ fún wọn láti ìgbà òun náà ó torí pé ọkọ rẹ̀ fẹ́yàwó kejì ìrànlọ́wọ́ tó ń ṣe fún òsì dájú ọlọ́run sọ pé ẹ̀tọ́ mi ló ṣe ó wá torí ẹ̀dá tí mo gbé sí ọdún ìgbà kò lọ́wọ́ rẹ̀ ìgbé fún àwọn. ẹ̀yin ní mọ́sílẹ́wọ̀sì náà tó ṣe kí lọ́ọ́ wá kí. ẹyọ kan yìí gan o tí balance pẹ̀lú ẹ̀ ọ̀tọ́jú ẹ̀ kò rí tọ́jú o wá ní súnà nẹ́bì o fẹ́ sun àrẹ nẹ́nu rẹ̀. wọ́n wẹ́lẹ̀ èké kí ló ń wẹ́lẹ̀ ẹyọ kan yìí gan kódà àbọ̀ ìgbà rẹ̀ ò ká bí àbọ̀ obìnrin wà kò pé tán odidi obìnrin wà àbọ̀ yìí gan ò tí ì rí yanjú o tún wá gbódùdú síwájú kò tún wá tú ọ kò tún wá sọ di méjì. wọ́n ní bàtà tí bàbá rẹ̀ bọ́lẹ̀ ló fẹ́ wọ̀ wọ́n ló jẹ́ àti bàbá rẹ̀ jẹ. jẹ́ ẹ̀bẹ̀lẹ́ bàtú àṣìkáṣí mọ́mùsíkì lẹ́bi ṣáàbì. àmọ́ ọjọ́ ti lọ. wàkọ́lù ya abira al-mu'minin. nuridu minka an takutashala min hadha ar-rajuli. ìyẹn ó dọ̀dún mi. faqad qatala walidana. Muhammadu Rasulullah. Rasulullah.